yá ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ẹni bí ọkàn mi I'm back èmi ọmọ yín náà ni ẹlẹ́ẹ̀lẹ́ global I'm back I'm back ẹ̀yin olólùfẹ́ mi kí ló tún ń ṣẹlẹ̀ ní ààfin ọba wa o kí ló ń ṣẹlẹ̀ ní ààfin ọba wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi rí i pé ó tó ọjọ́ mẹ́ta díẹ̀ tí mo ti fún yín ní information láti ààfin so bó kàn ṣe di èní ni mo kàn ní kí n somersault ara mi sáàfin kí n tún mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ààfin ṣàdédé ni ìròyìn yìí tó mi lọ́wọ́ ẹ lólùfẹ́ mi ṣàdédé ni ìròyìn yìí ó tó mi lọ́wọ́ wọ́n ní olórí Mariam wọ́n ní kò jẹ́ kí ààfin sùn lánàá wọ́n ní kò jẹ́ kí ààfin kó ní ojú oorun lánàá bó ṣe ń pariwo sọ́tún ló ń pariwo sósìn ló ń jáde síta ló ń já wọnú ilé padà ló ń jáde síta ló ń já wọnú ilé padà ẹni lè fẹ́ mi bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ ni mo ṣe ń sọ fún yín yẹn o bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ ni mo ṣe ń sọ fún yín yẹn wonder shall never end in palace wọ́n ní wonder shall never end nínú palace kí ló ṣẹlẹ̀ sí olórí Mariam tó fi ń já pàràpàrà tó ń sáré sọ́tún tó ń sáré sósìn tó ń jára jẹ pàrà tó ń jára jẹ pòrò tó ń pariwo fò kí ló ṣẹlẹ̀ sí wọ́n ní spiritual cane ẹgbàá tí wọn ò fojú rí ẹgbàá tí wọn ò mọbi tó ti wá ló ń dún lára olórí Mariam pàà pò pàà pò wọ́n ní bọ́n ṣe ná látàlẹ́ àná títí di àárọ̀ yìí nìyẹn wọ́n ló di àárọ̀ yìí wọ́n ló tún continue ẹ wá wo bí àwọn èèyàn ṣe péjọ wọ́n ní pátá lásán àti kọ́mú bèrèsíà tí àwọn ìyàwó máa ń pè ní bèrèsíà kọ́mú táwọn ìyàwó máa ń pè ní bèrèsíà àti pátá lásán wọ́n lóhun ló kù lára ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ara ẹ̀ lé pọ̀nìpọ̀nì kí ló ṣẹlẹ̀ kí ló dé ló ní ìyá kan ló nà òun ìyá kan ló nà òun ìyá wo wọn ò fojú rí ìyá bẹ́ẹ̀ lẹ́gbà ń dún lára ẹ̀ ìyá wo wọn ò fojú rí ìyá wọ́n ní bí kábíyèsí ṣe gbàlù tó bẹ̀rẹ̀ sí ní jóńtì ẹ̀ nìyẹn pé ó tán a ti sọ fún ẹ àwọn ti ní kó máa lọ àwọn ti sọ pé o ti ṣe bó ìkòkò ẹ ti kún ó ti kún àkúnwọ́ sílẹ̀ máa lọ èyí tó ṣe láàfin tó wọ́n ló lórí Mariam kọ́ ọ pé láyé ọrùn kú họ làpárò ń kú sí ilé ọkọ mi ni máa kú sí o mi ò lọ sẹ́niwì ẹ̀ láàfin àjọ máa ná tán bí owó ni kò síbi tí mò ń lọ wọ́n ní kábíyèsí lé gẹ́gẹ́ bí ìròyìn tó tó mi lọ́wọ́ o wọ́n ní kábíyèsí lé wọ́n ló lórí Mariam ò máa lọ o bẹ́ẹ̀ dẹ̀ ni kò jáwọ́ nínú iṣẹ́ ibi gbogbo iná lẹ ti gbọ́ èyí tá a lè sọ síta èyí tá a mọ̀ òun la sọ síta yẹn o àìmọye míì tó ń lọ níkọ̀kọ̀ táṣìírí ò tú síta o ṣe mọ̀ pé gbogbo iṣẹ́ ibi náà kọ́ làṣírí máa ń tú síta èèyàn lè ti máa ṣiṣẹ́ ibi 20 kó jẹ́ pé 21 tó máa ṣe báyìí òun làṣírí máa tú so gbogbo 20 tó ti ṣe sẹ́yìn àṣírí ẹ̀ lè má tú so àìmọye nǹkan tó ti máa ṣe sẹ́yìn kí kábíyèsí tó lè sọ wípé ìkòkò ẹ̀ ti kún àkúnwọ́ sílẹ̀ ẹ mọ̀ wípé ó ti ń ṣe gan tí kábíyèsí ti ń mọ̀ kó tó di pé àṣírí gan ń bọ́ síta kó tó di pé ó dérò ọ̀dọ́rùn àwa yìí àwa náà ń pè ní abólóde fẹ́ lójú àwa máa bá yín fẹ́ lójú kí gbogbo aráyé mọ nǹkan tẹ̀ ń ṣe tí kò dáa torí àwọn kan wà tó yẹ pé àánú kò ní lè jẹ́ kí wọ́n táṣírí síta pé bóyá ó máa change ìkà ò dẹ̀ kí ń change ìkà ò kí ń change ohun tó máa ń jẹ́ kíkà change òun náà ni táṣírí bá tú tó bá pélé lórí tó hó lé lórí pé èyí tó ń ṣe yóò bójú mu èyí tó ń ṣe yóò dáa tó bá hó lé ohun tó máa ń jẹ́ kí ìkà kan jáwọ́ kò nínú ìkà nìyẹn bọ̀tẹ́ ẹ bá ń bu àṣírí ìkà máa pọ̀ sí ni ibẹ̀ rí bí ìkà ṣe ń pọ̀ sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ojoojúmọ́ nìkà increase sí tó bá dẹ̀ sọ pé ìlú wo ló gba àdúrà jù wọ́n ka Nàìjíríà mọ́ number 1 to 10 no 1 to 5 ìlú tó gbàdúrà jù Nàìjíríà wà nù wọn ẹ wo bí ìlú wa ṣe rí
ẹ wo bí ìlú wa ṣe rí nítorí pé àìmọye nǹkan míì ta máa ń fojú fò àìmọye nǹkan míì ta máa ń fọwọ́ bò mọ́lẹ̀ á change tí wọn ò ní change ọlọ́run ló mọ iye ọjọ́ tí kábíyèsí ti ń bò tó ń sọ fún pé máa lọ tó kàn tó lóhun ò lọ wọ́n dẹ̀ sọ wípé àná òde yìí ni wọ́n sì lọ bá Naomi ní ṣọ́ọ̀ṣì ọlọ́run ló mọ nǹkan tó tán lọ ṣe ní ṣọ́ọ̀ṣì bóyá wọ́n lọ pariwo lé ní àbọ̀ lọ jà ń bẹ̀ ni ẹ wá wọ ọlọ́run Naomi spiritual cane ló nà spiritual cane òun ló nà wọ́n ní ṣe nínú Naomi dúpẹ́ olúwa ó ṣé o tó ń gbèjà mi jà o gbogbo ẹ̀yin olórí tó kù ẹ lọ sáwé gbéjẹmọ́wọ́ ẹ lọ sa ewé gbéjẹmọ́wọ́ gbogbo ẹ̀yin olórí tó kù tẹ́ ẹ bá ń ṣèkà láàfin ẹ fi kábíyèsí lọ́rùn lẹ̀ ẹ jẹ́ kó rí mú mí bó ti ètí lè jẹ́ pé lótìtọ́ àti lódodo kábíyèsí náà ló fọwọ́ ara wọn fa gbogbo jọ̀gọ̀dì tó wà lóyún ọrùn wọn yìí torí jẹ́jẹ́ náà àwọn obìnrin yẹn dúró síta nílé wọn ń bẹ̀ kí kábíyèsí tó lọ gbé wọn wá sáàfin wọn ṣàdédé wá sí ààfin kábíyèsí náà ló fi gọ̀ǹgọ̀ fà wọ́n wà náà so kí ni nǹkan tá a fẹ́ máa sọ but kátà dúpẹ́ pé ọlọ́run ń tàṣírí ọlọ́run Naomi ó ti ń jà báyìí kírú spiritual cane bẹ́ẹ̀ yẹn kó tó lè dé stage tó fi ń nàyàn bẹ́ẹ̀ yẹn ẹni yẹn ti ṣe kọjá yìí ó ti ṣe ẹni lè fẹ́ mi ẹjọ́ mo bẹ̀yìn bí mo ṣe máa ń bẹ̀yìn mo tuntun yín bẹ̀ náà ni ẹ máa bẹ̀yìn náà ni torí tí o bá ti sẹ́yìn kò kúkú sí mi torí tí náà ni gbogbo wàhálà tí mò ń ṣe yìí ẹjọ́ ẹ bá mi share fídíò yẹn ẹjọ́ ẹ bá mi share kẹ́lẹ́ bá mi subscribe sẹ́lẹ̀ ilé Global TV ẹ bá mi subscribe fún àǹfààní àwọn tí wọn ti subscribe ni o gbogbo ẹ̀yin tẹ́ subscribe kú doyin rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ̀yin tẹ́ ti subscribe ẹjọ́ ìníwà ẹ̀rí information mi ni mo tún wá mú wá fún yìí ẹjọ́ ìníwà ilé aláyọ̀ nílé wa yìí platform aláyọ̀ ni ẹ jẹ́ kájọ máa jẹ gbádùn ẹ bá mi subscribe ẹ ṣé gan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ wọ́n nígbà tí ìyá yìí pọ̀ táriwo yìí pọ̀ èmi ò tiẹ̀ mọ̀ wípé ìgbéra ni olórí Mariam mi ò mọ̀ pé ìgbéra ni information yẹn náà ló fi tó mi lọ́wọ́ tó pé bí àwọn ẹbí ẹ̀ ṣe gbọ́ ní ìgbéra nìyẹn wọ́n ṣe gba kábíyèsí láago nìyẹn kábíyèsí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin láti gbọ́ o ó yá ẹ bá tú ọmọ wálẹ̀ ẹ bá tú kábíyèsí ohun tí ní kó máa lọ tipẹ́tipẹ́ òun ló kọ̀ tó lóhun ò lọ bí àwọn ará ìgbéra ṣe ránṣẹ́ wá nìyẹn ó yá ẹ lọ kó gbogbo ẹrù ẹ̀ bọ́n ṣe kó ẹrù Mariam nìyẹn o bọ́n ṣe kó ẹrù olórí Mariam nìyẹn o bí àlàáfíà ṣe ń dé bá ààfin díẹ̀díẹ̀ nìyẹn o bọ́wọ́ gbéra ṣe wá kó ẹrù olórí Mariam ta ló sọ pé kò sí Ọlọ́run ta ló sọ pé kò sí Ọlọ́run Ọlọ́run ló mọ nǹkan tí Mariam tó ti dánwò láàfin Ọlọ́run ọba nìkan ṣe ló mọ̀ díẹ̀ tó hàn sí wa òun ni a kàn ń sọ yìí àìmọye èyí tí ó hàn sí wa o àìmọye èyí tá a mọ̀ àìmọye èyí tá a tiẹ̀ mọ̀ bóyá ó tiẹ̀ ṣẹlẹ̀ àbí kò tiẹ̀ ṣẹlẹ̀ gbogbo ilé babaláwo tó ń torí bọ̀ gbogbo ilé oníṣègùn tó torí bọ̀ àwọn ẹbí ẹ̀ náà sọ fún wọn ní over 2 years tó ti wà ní ààfin ó rí nǹkan kan mú jáde ńbẹ̀ ilé aláwo lẹ́nìí ilé oníṣègùn lọ́la ló kàn bá káàkiri ó sàkàn jẹ́ kó yé wọn pé wàá bá wọn tátán láàfin kí wàá ní géènì ẹ̀ báyìí sìn ó yá kó ẹrù ẹ kó máa bọ̀ wọ́n ní bó ṣe kó ẹrù olórí Mariam kò ní ààfin nìyẹn o ẹ̀rọ lè fẹ́ mi information tí mo gbọ́ nìyẹn tí mo ní kí n sáré wá fi tó yín létí mi ò gbọ́dọ̀ gbọ́ information bẹ́ẹ̀ yẹn kí n máa fi tó yín létí toró pẹ́ díẹ̀ tí mo ti wọ ààfin gbẹ̀yìn so lẹ́ni mo kàn ní kíkan sọmasọ́ọ̀tì wọ bẹ̀ ìròyìn tí mo bá ń bẹ̀ nìyẹn o mo ní kí n wá fi tó yín létí ẹ̀rọ lè fẹ́ mi ẹjọ́ kí lè wọ ọkàn tí yín ṣé bọ́n ṣe wá kó ẹrù ẹ̀ yẹn òun ló dáa àbí ó yẹ kó ṣì wà láàfin ẹ̀rọ lè fẹ́ mi ẹ̀yin náà ẹ bá mi fi èrò ọkàn yín hàn kí lè èrò ọkàn yín ṣé Ọlọ́run ló ń jà fún Naomi àbáwọn kan ló tún wà níbì kan tí wọ́n ń nà ní pankẹ́rẹ́ àbáǹjọ̀nú kan ló ń nà ní pankẹ́rẹ́ àbọ́lọ́run Naomi ló ń nà ní pankẹ́rẹ́ ẹ̀yin olùfẹ́ mi kí lè èrò ọkàn tí yín ẹ jọ̀ọ́ ẹ bá mi fi hàn lábẹ́ comment section tẹ́ bá ti wá fi hàn tán ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV fún àǹfààní àwọn tó wà dé subscribe ni o wọn kì í jáwó ọ̀fẹ́ ni subscription gbogbo àwọn tó subscribe ẹ béèrè lọ́wọ́ wọn kì í jáwó ọ̀fẹ́ ni ẹ̀yin náà subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí lọ tí n bá tún rí ẹni information mi tí mo tún rí pé máa wúlò fún yín ẹ lólùfẹ́ mi ò ní hesitate láti wá mú wá fún yín ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ire o thank you for watching me.